Ẹ káalẹ́ o, ẹ̀yin èèyàn wa. Èmi tọmọ yín tòótọ́ o, bàbá confam JP. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí fídíò yìí, the only way òun náà ni kékeré máa fi ṣọwọ́ o, kẹ́ ṣíà ẹ̀. Ṣé a fẹ́ jẹ́ kó dé ọ̀dọ̀ wọn? A fẹ́ jẹ́ kó dọ́dọ̀ ìjọba. A fẹ́ kó dọ́dọ̀ àwọn tí wọ́n ń gba Fúlàní láyè láti máa kó wa sínú ẹrú tàbí láti máa gbé àwọn ọmọ wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi fídíò yìí, ẹ jẹ́ ká fi ṣọwọ́. Ẹ má dì í mú sójú kan. Tó bá wà lójú kan kò ní lè dé ọ̀dọ̀ àwọn táwa ń tiraka lójoojúmọ́ pé a fẹ́ gbógun ti ìwà ọ̀bàjẹ́ wọn. Ẹ jọ̀ọ́ ẹ bá fi fídíò yìí kẹ́ ẹ fi ránṣẹ́ gbogbo kíbi tẹ́ ẹ bá ti ń rí fídíò yìí, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lápapọ̀, Nàìjíríà lẹ́wà ní òkè òkun ní kẹ́ ẹ fi ránṣẹ́. Èmi ọmọ yín tòótọ́ bàbá confam JP. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ ńlá tí Ọlọ́run tó fún wa ní alẹ́ yìí láti tún lè bá gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà sọ̀rọ̀, láti tún lè bá fi ìrónú wa wọ̀n lórí ohun tá a tún ti rí, ta ní láti tètè mójútó kíákíá. A dúpẹ́, ó fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá Kóìkì, ẹ ṣé gan ni. Ènìyàn tó dára dé. I saw you that you are a man with good heart. Bàbá Kóìkì, ẹ ṣé gan ni, ojú ò ní tì yín. Àti mo rí ọ̀gá mi níjọ́ Thursday. Ẹ tó bá lẹ́bi yóò ní gùn, ẹbí wọn ò ní gùn o bàbá. Bàbá Ìgbòho, ẹ tó bá ń pariwo pé ẹbí yóò ní gùn, ẹbí wọn ní kò ní gùn, ẹ̀yin máa rá ìdí wọn láti fi jayé ni pẹ̀lú àṣẹ tèdùmàrè. Ẹ ṣé gan ni. Ẹ kú ìgbà wa lálejò níjọ́ Thursday yìí tá a wá sọ́dọ̀ yìí, a sì rí gbogbo ohun mèremère tí ẹ ṣe fún wa. Ẹ ṣé gan ni. Ọlá yìí ò dé lọ sẹ́yìn, iwájú lọ́lá yìí máa lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan ni. Ẹ wo, mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátá Nàìjíríà òkè òkun tí wọ́n wà lórí ọ̀rọ̀ Nàìjíríà nation yìí. Ẹ ṣé gan ni, ojú òní tì yín lágbára Ọlọ́run. Ó dó ìgbà la máa bá ríra wa, a ò ní yọ sọnù bí ọmọ ọwọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Akíndòdó ẹ̀yin bàbá tẹ́ ẹ fi ọkọ̀ kan, inú kan, òótọ́ ọdún tẹ́ fi rìnrìn àjò yìí pẹ̀lú wa. Ẹ ṣé, àdúpẹ́ lọ́wọ́ yín, ojú òní tì yín. God bless you. Ẹ wo, ẹ̀yin àgbà lẹ́bá ní tí kò bá ti nídìí obìnrin kì í jẹ́ kí wọ́n lú. Fídíò tí mo tún rí lénìí ó ní agbára. Èyí tí mo wá rí fídíò yìí, oorun tí mo sùn láti ìjọ Friday báyé ṣe 9BG tó gbàm tí mo sùn mọ́jú padà di ìjọ Saturday tí mo sọ̀rọ̀ yìí, oorun yẹn ní agbára. Ọlọ́run bá mi sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára. Nígbà tó dẹ̀ máa tún tó bí ọwọ́ ọ̀sán ni mo rí fídíò yẹn tí wọ́n ṣe níbi tí àwọn Fúlàní tó máa ń gbé ènìyàn pa, tí wọ́n ti kó àwọn ọmọ, tí wọ́n ń demand 500 million because owó tèmi rí lórí headline yẹn nìyẹn. Tó bá pé 500 million náà ni wọ́n demand, bó dẹ̀ ṣòwò náà ni wọ́n demand, ṣùgbọ́n wọ́n ń demand di owó lọ́wọ́ ìjọba. Ẹ̀yin Yorùbá, ọdún wo la fẹ́ ṣe yìí dá? Ẹ̀yin bàbá wa, ọdún wo la fẹ́ ṣe yìí dá? Odò tó kéré gbé ní lọ, ẹ̀yin èèyàn wa nílé lóko, ọdún wo la fẹ́ ṣe yìí dá? Ọdún wo la fẹ́ ṣe yìí dá? Fúlàní ó kó àwọn ọmọ, àwọn ìjọba Nàìjíríà wọ́n encourage criminals. They encourage criminals. Because they are criminals. It will only take a criminals to encourage criminals. Nigeria government is a criminal. And it will only take them to encourage criminals. Because they are criminals.
àbá máa bá yín sọ, Ọlọ́run á jẹ́ kẹ́ gbọ́. Àwọn yẹn dì máa 500 million naira tẹ́ ẹ bá padà lọ fún wọn. Kí la láwọn ọmọ ogun fún? Kí la lọ́lọ́pàá fún? Kí la ní àmì fún? Kí la ní navy fún? Kí ni wọ́n wà fún? Tó jẹ́ pé Fúlàní, kí Fúlàní kí ló jẹ́? Wọ́n gbé àwọn ọmọ wa, tí wọ́n bá ní àwọn ọmọ wa tọ́ á demand ransom, ẹ̀dẹ̀ bá sọ fún wọn. Is this country not a country again? That is why we are saying we are tired of this country. This is one of the cogent reasons Yoruba people is saying we are tired of this country. Kìdí tá a ṣe sọ pé a ti táyà nípa ìlú yìí nìyí. Èèyàn kan akọ̀dé dédé tẹ́ ẹ̀ bá ṣọ́ra Yorùbá, odò máa gbárìrì yìí lọ. Gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá pátá tí ẹ ò bá ṣọ́ra, odò máa gbé àrèrè yìí lọ wàláì. Èèyàn kọ́kọ̀ dédé á lọ kó àwọn ọmọ, tó bá ti kó wọn tán á máa demand 500 million naira, demand 10 million naira, 50 million naira. Ìjọba dẹ̀ kó fún. Kí ni àmì wà fún? Kí ni ọlọ́pàá wà fún lórílẹ̀‐èdè? Kí ni navy wà fún lórílẹ̀‐èdè? Ṣebí kí wọ́n protect wa ni. Nígbà tó bá rírú àwọn nǹkan báyìí, ṣebí kí wọ́n wọnú igbó lọ, kí wọ́n lọ finish wọn ni. Kí ló dé? Nàìjíríà ti bàjẹ́. Nàìjíríà ti bàjẹ́. A ò ní ìdí Nàìjíríà mọ́. Ẹ dá wa lóhùn ká máa lọ. Káwa lè lọ tún ìlú wa tò. Ìlú yìí ò ṣe é tútù mọ́, ó ti bàjẹ́, ó ti destroy. Nàìjíríà ti destroy. Kò ṣe é tútò mọ́. Ẹ fún wa ní òmìnira ká lè máa bá tiwa lọ. Buhari. Or no Buhari. It is not Buhari that is ruling this country. That is the vision I saw today. Kì í ṣe Buhari ló darí orílẹ̀-èdè. Buhari ti lọ. Olúwa fi ìran ẹ̀wọ̀ mi léde. Olúwa ní Buhari lédi oorun tí mo sùn immediately after 9 vigil. Olúwa fi ìran ẹ̀wọ̀ mi pé kì í ṣe Buhari. Buhari ti lọ. Ó yà mí lẹ́nu pé ṣé ohun tẹ́mi béèrè vigil rí bí o ti ẹ̀ dé di eré àyẹ̀rá, ṣùgbọ́n Ọlọ́run fi ìran ẹ̀wọ̀ mi lónìí pé ó ti lọ. Wọ́n ní Olúwa ó ti lọ. Kí ló dé tó fi wá rí báyìí? Olúwa sọ fún mi wípé ìmọ̀ gbogbo àwọn kábínẹ̀tì yìí ni wọn ò reveal ẹ̀ jáde. Wọ́n fẹ́ jẹ́ kí wọ́n lo ọdún 8 wọn pé kẹ́ ẹ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Nítorí pé tí any president bá ti lè kú, vice president ẹ̀ ló máa occupy seat ẹ̀. Then the vice president, Yorùbá ni vice president. Wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀. Wọ́n wá ń keep bàtà yẹn. Wọ́n keep bàtà yẹn. Even till now, they are still keeping the matter. All in the name wípé lábẹ́ òfin bí president bá ti lè kú, ẹni tó jẹ́ igbákejì ẹ̀ máa occupy space yẹn. Yorùbá dẹ̀ ló wà bẹ́ẹ̀. Ohun tó Olúwa sọ fún mi ni mo sọ yìí. Olúwa ló sọ, kì í ṣe ènìyàn. Olúwa sì sọ fún mi wípé Pastor Adébóyè ó mọ̀ nípa ohun tí mo sọ yìí sẹ́ pé Buhari ò sí. Olúwa sọ fún mi pé Ọ̀ṣínbàjò ó mọ̀ nípa ohun tí mo sọ yìí sẹ́ nítorí pé Buhari ò sí. Olúwa sọ wípé àwọn ọba tó wà lókè nílùú Nàìjíríà yìí ó mọ̀ pa ohun tó mo sọ yìí sẹ́ pé Buhari kò sí mọ́. Olúwa sọ pé Tinubu gan bọ̀ wípé Buhari ò sí mọ́. Wọ́n cover gbogbo area yẹn nítorí pé o ò fẹ́ jẹ́ kí wàhálà dé ogun yẹn dẹ̀ kìí ṣì máa ṣẹlẹ̀. Wọ́n fẹ́ jẹ́ kí wọ́n lu ọdún 8 wọn tán. Tinubu ò mọ̀ wípé òun ò lè dé orí ipò. Òun tọ́lọ́run fi ń wo èmi nìyẹn.
tó bá dẹ̀ di orí ipò mo máa gbà fún tí Tinubu bá dórí ipò yìí, mo máa gbà fún. Ṣùgbọ́n tọ́lọ́run fi ń wo èmi ni pé Tinubu ò lè dórí ipò, ṣùgbọ́n tó bá dé orí ipò, èmi bàbá kọ̀ǹfà máa gbà fún Tinubu. Màá béèrè ibi tó ti rí agbára ẹ̀. Ohun tó ló wá fi wọ̀ mí, òun ni mo sọ yìí, pé kò sí Buhari mọ́. Ìdí tí gbogbo wàhálà yìí fi ṣẹlẹ̀, wọn ò fẹ́ expose ẹ̀. Then tó bá ti jẹ́ pé nínú òfin bó ṣe wà bẹ́ẹ̀ ni, Yorùbá ló jẹ́ kó occupy space yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Then wọ́n wá keep secret yẹn pé kí Yorùbá kó bá lè ráyè débẹ̀ yẹn, wọ́n keep secret yẹn. Wọ́n fẹ́ lo ọdún mẹ́jọ, wọ́n pé ọdún mẹ́jọ náà ni wọ́n lò lọ yìí. Ṣe pé ọdún mẹ́jọ yẹn inú wàhálà ni àti ìdààmú. Yorùbá ẹ jẹ́ ká ronú. Àwọn tí wọ́n ń gbọ́ mi yìí, t'Olúwa sọ nípa wọn yìí wípé wọ́n mọ̀ nípa ẹ̀, ẹ lọ gbàgbé Bíbélì, ẹ sì lọ gbàgbé Kùránì. Tó bá dá wọn lójú pé wọ́n lè sọ pé àwọn ò mọ̀ pa ẹ̀, ẹ jẹ́ ká lọ fi ògùn búra. Ẹ jẹ́ ká jọ lọ síbi tí ògùn ti wọlẹ̀ gọ́gọ́, ká lọ fi ògùn búra níbẹ̀ tí wọn ò bá mọ̀ nípa pé kò sí Buhari wọn. Adébóyè mọ̀ pa ẹ̀, Vice President Nàìjíríà yìí mọ̀ pa ẹ̀, Tinubu mọ̀ nípa ẹ̀, Ọọ̀ni of Ifẹ̀ mọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bí Adébóyè bá tiẹ̀ léwo owó wa lè lọ fi ògùn búra, ẹ jẹ́ kí Ọọ̀ni of Ifẹ̀ kó tẹ̀lé wa lọ fi ògùn búra. Tó o bá mọ̀ pé kò ṣe Buhari ló wà níbẹ̀ mọ́, ó tó ló wá ń sọ, òun là wá ń sọ. Tó bá tiẹ̀ wá at the end of the day, bóyá wọ́n pa wá dànù ni, inú wa dùn wípé a kú fún orílẹ̀-èdè wa. Ayọ̀ sì máa wà lọ́rùn, because we are ready to liberate our people. We are ready to liberate our people. Write it down. Mausaudi likapalo satania. Olúwa sọ, òun ni mo sọ jáde yìí. Wípé kò sí Buhari wọn. Àwọn èèyàn yẹn sì mọ̀ nípa ẹ̀. Ọjọ́ keep ẹni, and they are ruling it. They are ruling it. They are ruling it. Torí ẹ̀ lẹ́sìn pé wọ́n ò lè sọ̀rọ̀. Kí ló fẹ́ sọ? Fúlàní pa àwọn ọmọ ẹ̀wò. Àwọn kan lọ́tún ti kó yẹ tó dẹ̀ béèrè 500 million. Tí wọ́n bá dánwó yẹ tán. Àwọn tí wọ́n wà ní díẹ̀ tí wọ́n kó wọn síbẹ̀ pé kí wọ́n máa lọ máa kó àwọn èèyàn. A kó fi 300 million fáwọn yẹn. Àwọn Fúlàní á gba 200 million naira. Nàìjíríà náà ló kógun jà Nàìjíríà. Ìlú yìí ò lè tòrò mọ́. Àwọn tó bọ̀ nípa ènìyàn, kí ló dé tí wọ́n ṣe cover ẹ̀? Kò lè tòrò mọ́. Ìlú ti lọ. Ìlú ti lọ. Kò sí nǹkan tá a fẹ́ ṣe. So therefore, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọba Yorùbá, ẹ̀yin politician Yorùbá, ẹ̀yin ọmọ Yorùbá, kí ló dé tẹ́ ṣe ta Yorùbá sínú oko ẹrú? Ẹ wo fídíò yẹn, àwọn èèyàn yẹn pariwo, wọ́n máa pa wọn o, wọ́n fẹ́ ṣe gbá o, wọ́n fẹ́ ṣàwo. Wọ́n béèrè ransom lọ́wọ́ wọn. Ìjọba dẹ̀ máa, kí la ní àmì fún, kí la ní pólísì fún, kí la ní navy fún? Ṣé kó máa pa aláìṣòdodo ni? Kó máa gbé aláìṣòdodo? We are not a criminal. I am not a blogger. I am a prophet of God. And what God asked me to say is what I am saying. He sent me to them. How Robbie see you, they say? So that is the reason. God said, pé kò sí Buhari bọ̀. Àwọn tó dẹ̀ mọ̀ pa ẹ̀, ọba Adébóyè mọ̀ pa ẹ̀, Vice President yẹn mọ̀ pa ẹ̀, Tinubu mọ̀ pa ẹ̀, àwọn ọba tó wà lókè wọ́n mọ̀ nípa pé kò sí Buhari mọ́. Wọ́n cover ìdí tó pé wọ́n ti bá wọn fa wàhálà internal, wípé tó bá ti lè jáde wàhálà máa ṣẹlẹ̀. Wọn ò dẹ̀ fẹ́ kí Yorùbá débẹ̀. Wọ́n ti bá wọn fa wàhálà internal. Àwọn tẹ́lẹ̀ yẹn ti bá wọn fa wàhálà internal problem. Yorùbá ẹ ti bẹ̀rù ogun jù. Yorùbá wo ẹ kì í sọ fún yín, ẹ̀yin lẹ́ máa jẹ iye ẹ̀ tẹ́ ẹ̀ bá tètè. Báwa ṣe ń sọ tó Olúwa ń sọ fún wa yìí, tá a dẹ̀ release ẹ̀, tí ẹ ò tètè parapọ̀ ká di ẹ̀yọ̀ kan báyìí láti lè jà ìjà yìí, ẹ̀yin lẹ́ máa jẹ ìyà gbogbo ẹ̀ o.
wọ́n ti jọ sọ dodo kiri yẹn internal, àwọn yẹn fún wọn ní body it nígbà tá à ń sọ yìí pé tó bá lọ reveal it out wàhálà ṣẹlẹ̀ nìyẹn. Ṣe they calm down for them. Ẹ̀yin calm down fáwọn tí kò ní brain. Ẹ̀yin jẹ́ kẹ́ni tí kò lè sọ simple English tí ẹ jẹ́ kó máa rúùlù dodo àwọn tó ti gba masters. Àwọn tó ti gba degree tí kì í ṣe mẹ́jọ. Buhari ò sí wọ́n Olúwa sọ yìí ó sì confam orí tó bá dá Adébóyè lójú dáadáa ẹ jẹ́ kó tẹ̀lé wa dédìí Ògùn kó wá sọ pé òun ò mọ̀ nípa ẹ̀. Tó bá dá Tinubu lójú dáadáa ẹ jẹ́ kó tẹ̀lé wa lọ sí ìdí Ògùn. Èmi ò sí nǹkan tó kèwé pẹ̀lú Bíbélì lọ́wọ́ tí mo wà yìí nítorí pé ẹ̀yin olórí burúkú wòlíì ẹ ti rọ́bìṣì Bíbélì, ẹ ti bà Bíbélì jẹ́, òdì Bíbélì lẹ́ ń lò, ẹ ò lo iwájú Bíbélì mọ́, ẹ gbé Bíbélì sẹ́gbẹ̀ẹ́ kan. Ojoojúmọ́ ni mo bá sọ wípé Ògún ó bẹ́tà gbogbo ẹ̀yin wòlíì Nàìjíríà yìí pátá. Ògún ni mo sọ, Ògún bẹ́tà yìí. Say let's leave Bible somewhere, let's leave Quran somewhere. Ẹ̀yin àfa ìyà, ẹ̀yin àfa burúkú, ẹ̀yin àfa olórí burúkú, ẹ̀yin àfa òṣì. Ṣé bẹ́ẹ̀ yìí náà lẹ́ bá kóra yín lọ tẹ́lẹ̀ bá wọlé àlùwà fún wọn. Ẹ ò ní jèrè ọmọ yìí gbogbo ẹ̀yin àfa burúkú yìí. Ẹ bá wọlé àlùwà fún àwọn olórí burúkú tí wọ́n fìyà jẹ ìran Yorùbá. Ẹ bá lọ bá wọlé àlùwà fún wọn kiri. Ẹ wọlé àlùwà 10 days, ẹ wọlé àlùwà 12 days, ẹ lọ bá wọn gbàdúrà sọ́lọ́run. Ṣọlọ́run gọ̀ gbogbo yí pátá gbogbo owó tẹ́ gbà lọ́wọ́ ẹ ò ní jèrè ọmọ yóò ní jèrè ẹ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ohun tó lùwà ní kèmí sọ ni mò ń sọ. Ó kó ẹ̀yin àfà, ó kọ́ gbogbo ẹ̀yin wòlíì, gbogbo ẹ̀yin tẹ́ ṣòtítọ́ nínú iṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ ó kọ̀ yìí. We are ready. We are ready. Kò sí ìkọ̀kọ̀ tẹ́ ẹ fẹ́ ṣe fún wa, àwa ti ready. Tó bá jẹ́ pé Olúwa ló rán wa níṣẹ́ nítòótọ́ gẹ́gẹ́ bí ó ṣe ń tì wá pé ká bá sọ̀rọ̀ yìí. We are fully ready for anything that will happen. Ohun tó Olúwa ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nìyẹn. Ẹ wo orú fídíò yẹn. Now kí la wá ní army fún, kí la ní sójà fún, kí la ní navy fún tí èèyàn kọ́kọ́ máa dédé, àwọn kan máa dédé pera wọn ní hooligans, bandit, wọ́n máa dédé pera wọn ní criminals, wọ́n máa dédé pera wọn ní Fúlàní. Wọ́n á dẹ̀ bọ́ síbi kan lọ kó àwọn èèyàn wa, wọ́n á máa bèrè owó, ìjọba á dẹ̀ lọ fún wọn lówó yẹn. Kí la ní àwọn yẹn fún? Ẹ pé ìlú yìí ò ṣe ìlú mọ́, ìlú ti fọ́, ìlú yìí ti bàjẹ́. Olúwa sọ ní January, mo sì gbé jáde, ẹ lọ wo nínú Kóìkì náà ní January. Olúwa sọ wípé ẹ̀ẹ̀mẹ́ta lọ́sì máa háì owó epo nínú ọdún yìí, ó dẹ̀ máa fa wàhálà gan. Ọdún ti bẹ̀rẹ̀ sí ọ ti fẹ́ increase ẹ̀, ọkọ̀ tiẹ̀ ti increase ẹ̀ báyìí. Àwọn kan rèpo ní 220,000, 220 naira ìbí. Àwọn kan rèpo ní 190 per litre. OPC, Àgbẹ̀kọ̀yà, and whosoever tó tún kù nínú gúrùpù tó jẹ́ pé gúrùpù ìbílẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ má ya ọmọ àlè Yorùbá. Ẹ ní láti kóra yín jọ pọ̀ sẹ́ láti lè jẹ́ ká jàjà yìí. Wọ́n ti fi ìrú wa lójú, inú òkùnkùn la wà. Àwọn tó ń darí wa, even àwọn Yorùbá wa tó wà níbẹ̀, wọ́n ti fi ìrú wa lójú, inú òkùnkùn la wà, a wà nínú òkùnkùn. Alágbèbẹ̀ ìlú yìí ti dàrú, kò sí solution kankan mọ́ ju wípé a ní láti pé Yorùbá ní láti lọ lọ́nà tiẹ̀, Yíbò ní láti lọ lọ́nà tiẹ̀. Anybody tó bá dẹ̀wò kó fẹ́ dúró ẹ jẹ́ kó máa jẹ́ Nàìjíríà. Ṣé kókó ọ̀rọ̀ mi náà ni pé kí la ní àmì fún, kí la ní àmì fún, kí la ní ọlọ́pàá fún. Àwọn ọmọ lọ́wọ́ máa lé kiri, àwọn ọmọ tí wọ́n ò ṣẹ̀wọ́, àwọn ọmọ yahoo lọ́wọ́ máa lé kiri, ọmọ tí ò ṣẹ̀wọ́, àwọn ọmọ tẹ́gbẹ́ they are innocent lọ́wọ́ máa pa kiri. Nínú ìlú tá a jọ wà yìí náà, táwọn rí adding criminal sí wọn ò ní dí ọ̀dọ̀ wọn. Bọ́ bá ti rí wọn mú gan, máa fi wọ́n sílẹ̀ tó àṣẹ ò ní kí wọ́n mú wọn. Àṣẹ ò ní kí ọlọ́pàá mú Fúlàní. Àṣẹ látòrí ni.
nítorí pé àwọn tó ẹni tó lòun rúùlù wa yìí ìlú wọn ló ti wá, wọ́n ṣí bọ́dà fún wọn ni wọ́n wọlé lọ́tún lọ́sì wọn ò gbá físà. Báwo bá fẹ́ wọ inú Kútọ̀nù tẹ́rí yẹn wọ́n bá scrutinize wa ni. Jẹ́bú rántí ọdún náà tí mo lọ sí Kútọ̀nù wọ́n scrutinize mi ni. Lọ́gbà báyìí lọ́gbà wo lọ́gbà kókó ẹ béèrè pé ṣé wọ́n là gba nǹkan kó tó wọnú ìlú yìí, ṣé Fúlàní gba ẹnìtì kan tó wọnú ìlú yìí. Ẹ lajú yìí wọ́n dẹ̀ mọ̀ o, ọmọ Yorùbá tó kù lè rí bá wípé kí wọ́n lajú wọn o. Àwọn tẹ́ rí yẹn mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú sísítẹ́mù Nàìjíríà, wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká tètè mójútó. Tádébóyè bá lóun ò mọ ohun tí Olúwa sọ fún mi yìí, lóun ò mọ̀ pé kò sí Buhari bọ̀, tí Ọ̀ṣínbàjò which is the vice president of Nigeria tó bá lóun ò mọ ohun tó Olúwa sọ fún mi, òun ò mọ̀ pé kò ṣẹlẹ̀. Ẹ wò tí Tinubu bá lóun ò mọ̀ àbí Ọọ̀ni of Ifẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ká jọ lọ sídìí Ògùn ká lọ búra bẹ́ẹ̀ ká wá wò kó bá yẹ pé irọ́ lọ́lọ́run pa. Ògùn gidi ni o, ibi tó Ògùn ti wọlẹ̀ gangan ni kó jẹ́ ká lọ. Ẹ ríran o, Olúwa ló ń bá wa sọ̀rọ̀ kì í ṣe ènìyàn. And God said he's going to open our eyes. Olúwa ló máa la ojú wa. Gbogbo tí wọ́n sọ yẹn, ṣé pásítọ̀ ló sọ̀rọ̀ Ògùn? Ògùn bẹ́tà, ó bẹ́tà pásítọ̀ ẹ̀. Ìwọ tó sọ pé ṣé pásítọ̀ ló sọ̀rọ̀ Ògùn yẹn, Ògùn bẹ́tà pásítọ̀ ẹ̀. Lọ gbọ́ history Ògùn dáadáa. Ògùn kì í ṣe èèyàn burúkú. Lọ́wọ́ ìjọba history lọ́ka history Ògùn dáadáa. Ògùn bẹ́tà pásítọ̀ ẹ̀. Bọ́lọ́run ṣe rán pásítọ̀ ẹ̀, lọ́lọ́run ṣe rán Ògùn. Ògùn lọ́kọ̀ porúkọ tiẹ̀. Bọ́ ṣe pé Adébóyè ní Adébóyè, ṣé o gbọ́ mi? Òun ni wọ́n ṣe pé Ògùn ní Ògùn. Bí ò bá tí ì gbọ́ dáadáa tó ń jìjà pásítọ̀ tó yẹ pé 419 ní dodo wọn, ó ń jìjà wọn, ó ń ṣe bí máṣọ. Àwọn sòótọ́ ọ̀rọ̀ fún ẹ kó má bàa lè parun ní Ọlọ́run ṣe rún àwa jáde. Báyé bàbá parẹ́ èèyàn kan tó bó ṣe tẹnu mọ́, èèyàn kan náà lọ́lọ́run máa lù. Sọ̀rọ̀ ó ṣe láì ó ń dèjà pásítọ̀ ẹ̀ ó ní ewu ikiwu ìyè madman. Èmi ni madman. I'm not a madman. God sent me to you. Ọlọ́run kò lè rán beautiful person sí yín, mad person náà ló máa rán sí tẹ bàbá ní madman. Let them come out. Kọ́ lọ fi Ògùn búra kọ́ wá bó ṣe máa rí láàrin ọjọ́ méje. A mọ̀ pé Ògùn bẹ́tà gbogbo wọn. Kì í sọ fún yín, Ògùn bínú kú ni nítorí òtítọ́ lògùn ṣe bínú kú. Bó ṣe rán èmi náà lọ́lọ́run rán Ògùn, bẹ́ẹ̀ náà ló rán Adébóyè àti gbogbo ẹni pásítọ̀ tó bá lérò pé òun jẹ́ pásítọ̀. Ìránṣẹ́ Ọlọ́run ni gbogbo wọn. Ọ̀nà tó kọ́ gbàrọ́ àwọn nìyẹn, ọ̀nà tó gbàrọ́ àwa òun nìyẹn. Ẹ ṣe sọ̀rọ̀ wípé ọ̀nà tó gbàrọ́ Mùsùlùmí ni pé kó máa gbé Kùránì kiri. Ẹ ṣe sọ yẹn, ọ̀nà tó gbàrọ́ wọn nìyẹn. Tẹ bá parọ́ fáwọn èèyàn yẹn ò lè parọ́ fún àwa. Ọlọ́run ló ní ewé àti egbò. Ó dẹ̀ dá wa lójú ni, ó dá mi lójú tó àdá. Tẹ bá gbọ́ Ògùn bẹ wàláì, mo fi ayé àti ọ̀run búra ẹ̀. Ògùn wà, Ọlọ́run sì ló ní Ògùn, ewé àti egbò. Tó bá ṣáà ti lè jẹ́ pé ewé àti egbò ohun tó ń fò lókè, ohun tó ń rìn nílẹ̀ àti ohun tí ó wà nínú omi ni wọ́n fi ṣe. Ẹ lọ gbàgbé ẹ̀, Ọlọ́run ló ní wọn. Ó dẹ̀ fún wa láṣẹ láti máa lò ní. Genesis 1 bàbá àtẹnuwọ 29 to 31 kó lọ kà mẹ́. Mi ò tí ì dé o, bó ṣe ń bọ̀. Ẹ ṣe gan ni, ẹ fi ṣọwọ́ sí ibikíbi, gbogbo ibikíbi ní kẹ́ fi fídíò ìṣọwọ́ sí. Mo bẹ̀ yín, ẹ fi fídíò ìṣọwọ́ sí everywhere, jẹ́ kó dé ọ̀dọ̀ wọn. Kò sí mọ́ táwọn èèyàn yìí tí wọ́n bá bold lójú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ lẹ́yìn Adébóyè tí ẹ ń gáìdì ẹ̀, ẹni kó jáde kájọ lọ sídìí Ògùn kó lè wẹ̀rẹ̀ ẹ̀wọ̀n pé ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni. Àwọn tó sọ Nàìjíríà sínú òkùnkùn ayérayé, Adébóyè wà láàrin wọn. Nítorí pé kó má bàa kú, nítorí pé Fúlàní kó má bàa pa wọ́n. Nǹkan tó ṣe vice president wa náà ni pé kó má bàa pa, they will waste, wọ́n máa waste ẹ̀ dànù. Kí la wá rán yín iṣẹ́ fún? Ṣèbú náà làwa náà ṣe yìí. Ẹni tó bá fẹ́ ṣe ni kó ṣe fún wa. Ìkọ́ táwa náà ṣe dúró yìí ẹ̀, ó bẹ́tà kéèyàn kú nítòótọ́ lórí orílẹ̀-èdè ẹ̀ ju wípé kó o kú gently lọ. Ṣé ìwọ mọ̀ pé ọ̀run dájú ayé yìí lọ ṣá? Ìwọ ti gbàgbé pé ọ̀run torí yẹn ó bẹ́tà ayé yìí.
ó bá mi wàá gbà wàá mọ̀ pé ọ̀run dájú ayé ó bẹ́tà kó ṣe òótọ́ láyé kó kú nínú òótọ́ ju pé kó kú nínú irọ́ kó padà lọ sọ́run ó má padà lọ jẹ̀yà ni. wọ́n mọ̀ pa ẹ̀ wọ́n dẹ̀ fi owó bribe wọn owó bẹ lọ́wọ́ wọn wọ́n fi owó ta ìwí wọ́n fi owó ta ìwọ sọ fún pásítọ̀ ẹ sọ pé kó lọ justify ara ẹ̀ níwájú Ògún ẹ lọ gbàgbé bíbélì mi ò fẹ́ bíbélì wọ́n ti bà bíbélì jẹ́ wọ́n ti bàjẹ́ wọ́n ti yí o bíbélì wọ́n ti yí sẹ́yìn kó wọ́n justify ara ẹ̀ pẹ̀lú Ògún pé kò mọ̀ pé kò sí Buhari mọ́. àwọn ọwọ́ gbé Fúlàní jáde àwọn náà lọ máa sanwó fún 500 million ọdún 500 million á tún dá 300 million padà fún 400 million wọ́n á fún àwọn yẹn ní 100 million tí kò máa kó yẹn lọ ìyá àjọ máa pín yẹn níbẹ̀ àwọn náà lọ ní kọ́ lọ kó wọn gbogbo síkírìtì yìí la mọ̀ nínú Nàìjíríà yìí ohun tá a nílò ni pé a fẹ́ pín ẹ jẹ́ ká pín ká máa lọ. We need the Yoruba nation. Let us go. Enough is enough. We have known your secret and our eyes are open. If you want to we need Yoruba nation. Thank you very much. Keep sharing. God bless you. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin bàbá wa lókè òkun. Ẹ̀yin bàbá wa lókè òkun, ẹ̀yin àǹtí wa lókè òkun, ẹ̀yin àbúrò wa lókè òkun, ẹ̀yin ẹ̀gbọ́n wa lókè òkun. Ní Nàìjíríà ẹ share ẹ jẹ́ kó dí ọ̀dọ̀ wọn. Àlàáfíà ni fún yín. Mo ń bọ̀ mi ò tí ì dé.